forúkọ Olúwa lókè ọ̀run. Orúkọ mi ni Evangelist Babatunde Samuel. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ló dá lórí ìgbàgbọ́ ìgbàanì. Tá bá wo ìwé Hébérù ẹsẹ̀ 11 sí 33 to 34, Bíbélì wí pé àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n sì ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ilẹ̀ ìlérí, tí wọ́n sì dí àwọn kìnìún ní ẹnu, tí wọ́n pa agbára iná, tí wọ́n bọ́ lọ́wọ́ ojú idà, tí a sì sọ di alágbára nínú àìlera, tí wọ́n di akọni ní ìjà, tí wọ́n sì lé ogun àwọn àjèjì sá. Nígbà tá a bá sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ìgbàanì, à ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ tó le, ìgbàgbọ́ tó lè dojúkọ ìdánwò, ìgbàgbọ́ tí ò lè tẹríba fún òrìṣà ayé, ìgbàgbọ́ tó dúró tiri nínú Ọlọ́run, ìgbàgbọ́ tí ìjì òkùnkùn lè bì wó, ìgbàgbọ́ tó lè la iná kọjá fún Ọlọ́run, ìgbàgbọ́ tó lè dojúkọ ohun gbogbo fún Ọlọ́run, ìgbàgbọ́ tí kì í fi wèrè pé Ọlọ́run, ìgbàgbọ́ tí kò lè sẹ́ Ọlọ́run lábẹ́ ìdojúkọ tó le. Èyí ni ìgbàgbọ́ ìgbàanì. Ìgbàgbọ́ ìgbàanì yìí sì la rí àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé mímọ́ tí àwa náà ti ń kà lónìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún àwa tí a ó gbàgbọ́ nínú Ọlọ́run. Màá dárúkọ àwọn díẹ̀ tí wọ́n fi ìgbàgbọ́ ìgbàanì hàn nípa ìgbé ayé tán gbé nígbà tán wà láyé. Ẹni àkọ́kọ́ òní Jóòbù. Bíbélì sọ fún wa nípa ti Jóòbù, ẹni tí ọmọ 10 kú ní ọwọ́ rẹ̀ ní ọjọ́ kan ṣoṣo, ẹni tó di ẹdun arinlẹ̀ nítorí ìdánwò ìgbàgbọ́, ẹni tí Sátánì kọjú ìjà sí gidigidi tó sì bájà ṣùgbọ́n tí kò lè ṣẹ́gun. A rí pé nínú gbogbo tó dé bá kò fi wèrè pé Ọlọ́run. Jóòbù tilẹ̀ wí pé ó ní bó tilẹ̀ ń pa mí kú lọ, ó ní èmi ò gbẹ́kẹ̀lé, ó ní èmi ò sì máa tẹnu mọ́ ọ̀nà mi níwájú rẹ̀. Bó tilẹ̀ ń pa mí kú lọ, ìgbàgbọ́ ìgbàanì nìyẹn. Ìgbàgbọ́ tí ò lè ṣe Ọlọ́run nínú ìpọ́njú, ìgbàgbọ́ tí ò lè bojú wẹ̀yìn. Ẹlòmíràn tí wàá tó sọ̀rọ̀ bá ó ní àwọn Hébérù 3 nígbà yí àwọn èèyàn wọ̀nyí níwájú ọba Bábílónì nígbàanì, ẹni tó gbé ère òrìṣà kalẹ̀ kí wọ́n wá bọ̀, tó sì ní pé tí wọn ò bá bọ́ òun ó dáná sun wọ́n, òun ó sun wọ́n láàyè. A rí i pé ìgbàgbọ́ àwọn Hébérù 3 yìí dúró ṣinṣin nínú Ọlọ́run. Wọ́n tilẹ̀ sọ fún ọba pé Ọlọ́run tí àwọn ń sìn lè gbà wọ́n, bó bá sì kọ̀ tí ò gbà àwọn ò ní torí rẹ̀ sẹ́ ìgbàgbọ́, àwọn ò ní torí rẹ̀ sẹ́ Ọlọ́run. Ó sàn fáwọn láti lọ́nú iná jù láti kọ̀yìn sí ẹlẹ́dàá wọn lọ. Ẹlòmíràn tí màá tó sọ̀rọ̀ bá òun ni Dáníẹ́lì. A rí i pé Dáníẹ́lì náà jà fún ìgbàgbọ́ tirẹ̀. A rí i pé nítorí pé kí Dáníẹ́lì kó má bàa sí Ọlọ́run, wọ́n gbé òfin àjèjì kalẹ̀ ní Bábílónì èyí tó tako ìfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n a rí i pé Dáníẹ́lì kò tẹríba fún òfin yìí rárá. Nítorí ẹ̀ a sọ Dáníẹ́lì sínú ìwò kìnìún. Dáníẹ́lì ò sì bẹ̀rù láti lọ ní ìwò kìnìún nítorí ìgbàgbọ́ rẹ̀ sí Ọlọ́run. Ẹlòmíràn òun tún ní àwọn àpọ́stélì. A rí àpọ́stélì Pọ́ọ̀lù, ó dojúkọ ọ̀pọ̀lọpọ̀ nínú ibi nìkan. Mímọ́kẹ́lẹ̀ sọ nípa ìrìn àjò rẹ̀ nílùú kan tí a nà án, tí a sì sọ sínú túbú. Wọn ló dé àárín òru, ó sì bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. Ó yin Ọlọ́run nínú ìpọ́njú rẹ̀, nínú ìdè rẹ̀ nínú túbú. Ó tún yin Ọlọ́run, ó tún yin Ọlọ́run. Àkókò gbà mí láti dárúkọ àwọn onígbàgbọ́ ìgbàanì èyí tí wọ́n ṣiṣẹ́ takuntakun fún Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ wọn, tí wọn kò sì sẹ́ ìgbàgbọ́ lábẹ́ bó ti wù kó rí. A rí i pé ìgbàgbọ́ yìí náà pàápàá ni Jésù sọ̀rọ̀ nípa rẹ̀ nínú ìwé Lúùkù orí 18 ẹsẹ̀ 1. Ó ní ǹjẹ́ tí n bá dé ǹjẹ́ wọn bá gbàgbọ́ ní ayé. Ìgbàgbọ́ tí Jésù sọ̀rọ̀ nípa rẹ̀ ní ìgbàgbọ́ tó lè dùn fún Ọlọ́run, ìgbàgbọ́ tí ò lè mí kan lábẹ́ bó ti wù kó rí, ìgbàgbọ́ tí ò lè sẹ́ Ọlọ́run. Ìwọ tó ń wò mí tó sì ń gbọ́ mi, irú ìgbàgbọ́ wo lè lọ gbé dání o? Ṣé ń ṣe ìgbàgbọ́ dábẹ́ yẹn kọ́ pé ọjọ́ tọ́lọ̀ bá ti dá sí ọ nìkan lọ́mọ tó la ìṣòro kan kọjá Ọlọ́run ó di ọ̀tá rẹ lójú ẹsẹ̀ ni? Tó bá ṣe irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ló ń gbé kiri, yóò tí ì ní ìgbàgbọ́, ó tí ẹ tí ìgbàgbọ́ rárá. Ẹ̀yin tó yẹ pé nígbà tí ẹ bá ń gbàdúrà lórí nǹkan kan tọ́lọ́run ò tí ì ṣe, ṣùgbọ́n tó yẹ pé nítorí ìmọ̀ràn àwọn ènìyàn àbí nítorí táwọn ènìyàn sọ lè bá dọ́gbọ́n sí ọ̀rọ̀ ara yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń dọ́gbọ́n sí ìgbàgbọ́ lónìí, ẹ̀yin tẹ́ sì lè yálé aláwo, tẹ́ sì lè mú dúdú mọ́ funfun nínú ìgbàgbọ́. Ẹ̀yin yẹ ò gbé ìgbàgbọ́ òtítọ́ dání. Ìgbàgbọ́ ìgbàanì jẹ́ ìgbàgbọ́ tó dúró ṣinṣin nínú Ọlọ́run. Ìgbàgbọ́ tí èso lè rí bì wó, òun ni ìgbàgbọ́ ìgbàanì. Ìwọ tó ń gbọ́ mi tó sì ń wò mí, irú ìgbàgbọ́ wo ló gbé dání? Yẹ ìgbàgbọ́ rẹ wò. Tó bá yẹ pé kì í ṣe irú ìgbàgbọ́ yìí ló ní, ó léwu fún ọ, ó ṣeé ṣe kó o mọ́ dọ̀rùn. Mi ì ṣe ìdájọ́ rẹ o, ṣùgbọ́n mo ń sọ tí ó ṣẹlẹ̀ nítorí pé kí ni kò sẹ́nikẹ́ni tí ó tẹ̀lé Ọlọ́run tí ò ní dúró nínú ìgbàgbọ́ tó le. Torí pé kò sí ìgbàgbọ́ tí Sátánì ò ní bẹ̀ wò. Pé Sátánì bá bẹ ìgbàgbọ́ Jésù wò, ta ni ìwọ, ta ni èmi tí Sátánì ò ní dán ìgbàgbọ́ rẹ̀ wò? Mo gbàdúrà fún wọn tó wò mí pé lórúkọ Jésù ní ìgbà ìkẹwò, lórúkọ Jésù orí ọ̀fẹ́ tó fi dúró tiri tí ìgbàgbọ́ rẹ ò fi ní yẹ̀ nínú Ọlọ́run, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún ọ.